ẹnìkan náà tó wá sọ́dọ̀ wa tó ní òun ní mẹ́sẹ̀jì fún àwọn Muslim bá àti lọ sí church wọ́n ní káwọn lọ mosque náà bá ní kí ni mẹ́sẹ̀jì yẹn kọ́kọ́ bá mi sọ ó ní mẹ́sẹ̀jì yẹn ni pé àwọn fẹ́ sọ ewu tí ń bẹ níbi kásìkò ẹni tó ní hepatitis láì lo waterproof casket tóyé àti kásìkò ẹni tó jẹ́ pé ó ní HIV tó fi kú àti mímọ jẹ àwọn èso tó wù ní orí tẹ́ máa rí pọ́n tí ń sọ yìí fáyídà wà mẹ́fọ̀ ọmọ kọ́ wà bá wọn sọ ojú táwọn yẹn fún wọn ní pẹ́sí nípa kèfèrí láyé tóyé lẹ́yìn ọ̀rẹ́ là á padà sórí pé tí a rí mọ́sílá mẹ́ àbí máfíṣádà lọ́wọ́ fúnde lẹ́yìn ọ̀rọ̀ lórí iṣẹ́ kèfèrí lọ́wọ́ mọ́síláṣí àbí òníwọ́ mọ́síláṣí ẹgbẹ́ mo ní ìyàtọ̀ níwà lórí lọ́dọ̀ àwọn olùkọ́ kò sì tọ́ ibi tí wọ́n bá dúró sí mazailu tó jẹ́ ìkhtiláfù ni tọ́ èyí tó bá dẹ̀ ti mú tọ́ láwọn tó ń tẹ̀lé kọ̀tọ́kọ̀ wá takò ẹni kejì pé kọ̀sọ́rọ̀ mẹ́ ara lẹ̀ fúnra lórí irú eléyìí jẹ́ díẹ̀ káwá kọjá lọ sórí ọ̀rọ̀ sísera aláǹfààní nípa àlàáfíà irú ọmọ ìyá mi mú fún ọlọ́run gbàgbé ọtọ́jú àlàáfíà rẹ̀ nítorí pé tó bá fi wà careless nípa àlàáfíà rẹ̀ tó bá fi bàjẹ́ ó jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn kan tó bá gbọ́ táwọn tẹnu wọn tọrọ nípa ètò ìlera bá sọ pé kí ní ìléwu fàlàáfíà ọgbẹ́ ikú kan náà lè yóò kú wàhálà wọn ti pọ̀ jù tó bá fi lọ kúrú kú yẹn èyàn para rẹ̀ ní òkú alátẹ́kùtùlú àǹfùsàn ó lọ lẹ́gbọ́n fún ara yín tẹ̀lé ara yín fàpẹrẹ ní ìsinmi wọ́n fẹ́ kọjá pé ogun ẹni tó bá fẹ́ fẹ́yà àti ẹni tó bá fẹ́ lọ́kọ under must ẹ gbọ́dọ̀ ṣe hepatitis screening àti HIV now àti genotype ẹ̀sẹ̀ under must kí wọ́n sọ pé kí ni chambelaya nẹ́bí sáàbí ṣe hepatitis fún ẹ̀ tó ṣe kí ní kan lóòdòdó ní tó yé àwọn fíkìú tó ṣe jáde nìyẹn táàdẹ̀ lè kò ṣeéṣe pàápàá ó ti níyàwó méjì ìkẹta lọ fẹ́ ní àbẹ́ ọ̀kan ló ní ọfẹ́ ní kejì eléyìí tó fẹ́ fẹ́ yìí ó wà positive hepatitis ó kọ́ bá ti lé ní tó bá tẹ̀ lẹ́mìí òjò lójú wọ́n tún kó bẹ́ lómi màmá dájú pé àlàáfíà ó lágbára jẹ̀mí lọ ẹgbà mímọ́ àlàáfíà tó bá ní nínú ẹ̀mí ìṣẹ̀mí àtàláfíà ìwó lágbára jù sọ fún ọpá àlàáfíà torí pé tí ò bá sálàáfíà ìṣẹ̀mí ní ò padà parí náà tí ò bá sálàáfíà tí ìṣẹ̀mí bá ń bẹ ìṣẹ̀mí tí ò wúlò ẹni ò ní jẹun tó ń kò ní sùn bó ṣe wù fún ilé tọ́jú àlàáfíà ọmọ ìyá mi tọ́jú àlàáfíà ọmọ ẹ̀ tọ́jú àlàáfíà ìyàwó ẹ̀ tọ́rọ ẹnikẹ́ni tí ó dá láàárẹ̀ tí wọ́n náà ti bẹ̀ dá láàárẹ̀ látọ́jú tí ẹ̀ náà mọ̀ fún ilé ẹ jẹ́ ká kíyèsí àlàáfíà wa gbogbo àwọn kan tó sọ fún akó léwu ẹ jẹ́ ká jìnà sí gbogbo alámà pé ká kíkì jẹnẹrétọ̀ ní stọ́ọ̀ wa stọ́ọ̀ yẹn líkì sínú sitting room ó líkì sínú ilé eléyìí léwu tó air pollution from there àìmọ̀ èèyàn ló ti bá bẹ̀rẹ̀ àìkìyàmà àtàwọn tó jọ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká ṣọ́ra fún nísìnyí báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ torí àkókò máa ń wò pé bóyá kára àwọn èèyàn mẹ́ta kan fẹ́ béèrè nípa ẹjọ́ àárẹ̀ báyìí kí la lè fi tọ́jú rẹ̀ nínú tí a mọ̀ tó bá jẹ́ èyí tí mo mọ̀ kí n sọ pé mọ̀ nípa ẹ̀ kò ní sàlẹ̀ wù mí tó bá jẹ́ ohun tí mo mọ̀ mo rẹ́dí àti sọ torí pé mò ń sẹ̀mí nítorí yín bẹ́ẹ̀ náà ṣe ń sẹ̀mí nítorí mi ọlọ́run bí wá sí kò gẹ̀rẹ́ bísímìlá wa alaikum salaam wa rahmatullah jẹjẹrẹ ọyàn kánsà ẹ jẹ́ ká múlẹ̀ ẹ̀kọ̀ọ̀kan àárẹ̀ jẹjẹrẹ ọyàn tá a mọ̀ sí kánsà tí wọ́n bá ń pè ní sòtọ́ ó jẹ́ àárẹ̀ kan tó ní agbára these days àwọn èèyàn tí wọ́n ti mọ̀ pé àwọn ni wọ́n ti pọ̀ àwọn èèyàn tó ti ní tí ò tí hàn sí wọn kúnlẹ̀ rẹ̀rẹ̀rẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ wá gbé látorí tàbáníká sọ báwo ló ń ṣe mọ́ ṣe èèyàn báwo ló ṣe rí ló tètè type ẹ jẹ́ lọ straight sórí solution bẹ́yẹn kọ́ náà ẹ̀rí bó ṣe symptoms rẹ̀ bí méjì ẹ ṣe nínú àwọn kan tó kọ́kọ́ máa ń ṣẹlẹ̀ táwọn obìnrin bá tí wọ́n fi ní jẹjẹrẹ ọyàn èyí tó bà nínú jẹ́ ni pé ẹlòmíì ti ní yóò ti lọ ṣàyẹ̀wò ní ìlànà ìyàtọ̀ bọ̀rọ̀ jáde bíbí tó sọ pé òsì ìgbà tí wọ́n bá padà sọ pé ti ní òtìdẹ̀ sètìrì anírú wọn rẹpẹtẹ àwọn symptoms ẹ̀ àkọ́kọ́ ọbẹ̀ òun náà ní lumps ni wọ́n ń pè ní kókó ọyàn ni wọ́n ṣe kó àwọn obìnrin lẹ́kọ̀ọ́ pé
gbogbo bàbá ọmọ fọwọ́ tẹ ọyàn wọn ẹnu ẹ̀kọ́ la pé ibi tó ti papọ̀ mọ́ ara tó tún ti papọ̀ mọ́ èjìká ibẹ̀ ni kọ́ ọmọ fọwọ́ examine tó bá ti ní ìkẹ́ tó ra límẹ̀ kóńdó ọ̀ràn ń bọ̀ ni o ẹlòmíì yọ pé ẹ̀mẹrin wọ́n tó sọ pé wà cancerous ó yọ lumps lákọ̀ọ́kọ́ wọ́n gbé lọ lá wọ́n ní wà cancerous ọkàn ẹ̀ balẹ̀ kìíní yóò tún padà ó tún yọ lẹ́ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin pàtó ìpọ́n ló ní ó ti wà cancerous eléyìí jẹ́ kan ìkejì òun ní káwọn obìnrin kó máa fíìlì pé ọyàn kù ń jẹ ẹlòmíì sọ pé nǹkan kù ń jẹ lọ́yàn òun bẹ̀ fọ́ tẹ̀ kò sẹ́lítì sáìn o symptoms tó yẹ ìkẹta òun ní títa ọyàn máa dá obìnrin ara symptoms ẹ̀rọ òun náà bákan náà nínú àǹkan tuntun máa ń lìdí sí hypolatin obìnrin tó jẹ́ pé tó bá tọ́ yẹn omi jáde mẹ́ wọ́n sọ pé ní hypolatin if care is not taken kó tọ́jú ẹ̀ dáadáa o máa ń result sí breast cancer eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn alámàtà ni wọ́n ok tábà rẹ̀ ni tó ti ní lumps ẹ jáde láti bẹ̀yẹn tá pè ní kókó ọyàn báwo la ṣe ń tọ́jú ẹ̀ lumps kókó ọyàn báwo la ṣe ń tọ́jú ẹ̀ máa sọ ẹgbẹ́ kìíní àti ẹgbẹ́ kejì o tó fà kí n ṣe máa ń ṣe léyìn ni pé láti àwùjọ wa yìí àkọ́kọ́ kan àdánwò pé àwọn tí wọ́n ń ta oògùn ìwòsàn súnà wọ́n kéré àdánwò ẹlẹ́ẹ̀kejì ebi ló mẹ́lòmí ìgbẹ́bẹ́ kọ̀kọ́ sẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn kan tí mo ti sọ rí láwọn èèyàn máa ń bi mí pé wọ́n ní kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀ kẹ́kẹ́ ń gbé wa mára ní tó jẹ́ wọ́n sì ní pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó yẹ wọn ò tẹ̀síwájú wọ́n dúró pa ni mo sọ ń gbà kẹ́kẹ́ táwọn lọ wá ákèrò kọrí a Ìbàdàn bí ni wọ́n ti pè mí pé wọ́n gbọ́ jábà láwọn bí wọ́n lò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ sàzdab wọ́n lò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn ló ṣe ń pé ṣe ká máa sọ ti bílẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ta lè lò tóun náà Ọlọ́run lò ní sábàbí ẹni tó bá ní lumps kókó ọyàn wọ́n pe ewé kan ní eegun ọ̀run ewé ni o wọ́n pe ewé yẹn ní eegun ọ̀run sáré ẹni tó mọ̀ tẹ́ ẹ̀ bá dẹ̀ mọ̀ kò nídìí kẹ́ mọ̀ ẹ lọ sí bòde chámọ́ bòde náà ẹ lọ bòde ẹgbẹ́ ìfẹ́ ra ewé eegun ọ̀run tó yé bákan náà ẹ ra ewé tá à ń pè ní ojú oró wọ́n máa ń tún nínú báyìí ẹ ra àwọn náà pẹ̀lú rẹ̀ eegun ọ̀run àtọjú oró kànáfùrù ẹ rà pẹ̀lú rẹ̀ bákan náà pẹ̀lú mẹ́ńtọ̀ fẹ́ni tó bá ní kókó ọyàn gbogbo àwọn kan wọ̀nyí lágùn papọ̀ á gbìyànjú bí ó ṣe di powder tó bá tó wá àti eegun ọ̀run àtọjú oró àti kànáfùrù àti mẹ́ńtọ̀ lò tó bá tó wá di powder tán ẹni yóò mọ̀ fi mọ̀ ògì gbóná yóò tún wá fi òrípo díẹ̀ nínú powder yẹn yóò mọ̀ fi massage ibẹ̀ tí ó mọ̀ fọwọ́ tẹ̀ báyìí tó mọ̀ fọwọ́ rin kò lè pọ́sẹ̀ méjì ló gbọ́ lọ lumps yóò yọ kó mẹ́rin ní tó bá dẹ̀ ti yọ èyàn ti gbà sími kan ìsinmi kejì ní kẹ́niyàn fọ́ọ̀mù wọ́n mọ̀ jẹ èso herbal sauda black seed èso pípẹ́ tá ń pè ní herbal sauda wẹ̀rẹ̀ báyìí bí ọmọ ó yọ yẹn kẹ́yàn máa jẹ ìlàjì spoon lójoojúmọ́ ẹ jẹ́ kí n ra aṣọ àṣírí kan nípa herbal sauda ẹni tó bá ní hepatitis ó fẹ́ travel out ṣé yóò lọ kò lọ bí kankan ẹni tó bá positive retroviral ó fẹ́ travel out ṣé yóò lọ kò lọ anywhere ṣẹ́rí méjèèjì yẹn ẹ bá mi ṣe ohun tí mo sọ yìí lẹ́yìn 40 ọjọ́ tí wọn ò bá wá àti tó yẹ ẹgbẹ̀ mi kẹbù mi pẹ̀lú gbọ́dọ̀ èso herbal sauda black seed yẹn ìlàjì spoon láàárọ̀ kùtùkùtù kẹ́ni tó ní hepatitis ó fẹ́ travel wọ́n ní ẹmọ̀ ó ti ṣe síkìrìn àrọ́ndà lọ́dọ̀ tí ẹ̀ wọ́n ní kó lọ Àbújá ní ó ti lọ sí kó tó kó Nàìjíríà tó bá tún àdọ̀ tí máa ti ń láǹdì wọ́n tún gba another sample ní kó bá wa ní ìsìnkẹ́ni ẹmọ jẹ èso herbal sauda half of a spoon láàárọ̀ kó dẹ̀ mọ́ mú pure honey pure one undiluted síbí méjì for 40 days ẹlẹ́ẹ̀kejì kó mọ́ mú omi àgbọn kọ̀ọ̀kan lójoojúmọ́ kó dẹ̀ ní tó ti ní tó wá fẹ́ lọ ṣe test tó fẹ́ kó gbé negative wà ẹjọ́ try it ẹ̀rọ ìwọ ọlọ́ ẹni tó bá tó wá tọ́jú lumps yẹn tán ohun tí ó máa jẹ nìyẹn o èso herbal sauda yẹn lumps yẹn ò nílé form padà káàtì àti ó pé yóò padà wá di cancer mo rò pé àwọn yẹn gbọ́ mi yé pẹ̀lú ògùn Ọlọ́run
pẹ̀lú bu ọlọ́run bó ṣe rí lásán ọlọ́run fún baríkà sí ṣe èyàn ti pílẹ̀ àbẹ̀yìn àní náà ìsìn wa alaikum salam. Àwọn obìnrin tó sábà máa ní miscarriage, yes. Àwọn ìṣòro tó lè sí miscarriage pọ̀. Àwọn gynecological and obstetric problems ló máa ń lead sí miscarriage. Like ká sọ yí pé okùn tó gbé ilé ọmọ dúró ṣẹ́rí bí ẹnu ìdíwá ṣe fún papọ̀ tí a bá fẹ́ kíkàbọ̀ tí ò yí sí yẹn bẹ́ẹ̀ lẹ́nu ilé ọmọ náà gbọdọ̀ fún tó fi jẹ́ pé tóyún bá wà nú ẹ̀ kò ní lè jábọ́. Tó bá ti wá di pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ nípa ẹnìyẹn ti ṣe evacuation ẹwà kí wọ́n fi kíláàsì open ẹ̀ tóyé àtàwọn ìṣẹ̀lẹ̀ míì ti ṣẹlẹ̀ tí wọ́n ti ṣe nǹkan yẹn rí. By the time tó bá tó ṣèjìká tó bá ti ń lóyún tó yẹn máa ti ń tóbi báyìí tó jókòó lórí ilé ọmọ báyìí yóò jábọ́ ni. Eléyẹn wọ́n máa ń dọ́gbọ́n sí lọ́dọ̀ àwọn gáyé ni ẹ̀rí pé tó bá ti lóyún wọn lọ so ẹnu ọ̀nà ilé ọmọ wọn so pa àbí bẹ̀tẹ̀ àwọn ìṣòro míì náà tún wà. Ara ìṣòro míì ni yóò bá ń pè ní ooru inú kí temperature tó ń lọ nínú kó ga kọjá bó ṣe yẹ kò sí yóò borí yẹn jẹ́gbẹ́ yìí. Bákan náà rẹ̀ náà tún ní kíyàn ní cyst, ovarian cyst. Ara ẹ̀ tún ní kíyàn ní fibroid ètò ẹ̀kọ́ ti tóbi tó ń disturb oyún tó máa gba oyún fà. Àwọn ìṣòro yẹn pọ̀ kẹ́ tó lè sọ pé ọ̀nà tẹ́fì wá já ààrẹ ní àfikẹ́ mọ́ kí ni causes kí ló fà tóyún fi ń jábọ́. Ẹlòmíì sì ilé ọmọ yẹn náà lágbára tó ó wà enough láti lè gbóyún bẹ̀tí iṣẹ́ tí ń ṣe lọ́lọ́run ló sábàbí bẹ́ẹ̀ tó ṣe tailoring sí tó máa ń rán báàgì látàrọ̀ tí ló fi sún pákálá ó wá lóyún tí ò bá lọ fún total bed rest oyún rẹ̀ ó máa jò dání ní o. Bẹ́ẹ̀ ni tíṣà tó dìde dúró ẹ̀wọ̀n ní tíṣà tó bá sara owó ọlọ́run bẹ́ẹ̀ àbí iṣẹ́ tó gbòòlè yọ sara yàtọ̀ sáwọn dókítà wa ayakumullah. Na alhamdulillah fún ní eléyìí iṣẹ́ teaching ó rí pa kí wọ́n wá ń dúró fúngbà tó pẹ́ àti rú àwọn sẹ́bẹ̀ yẹn ẹni tó bá ti ní ẹ̀rí pé advice àwọn gynae fún ni pé kó lọ fún total bed rest solution nìyẹn. Ṣùgbọ́n tá a bá mọ nǹkan mi nínú àwọn ọ̀nà tó ń mọ fi ń jábọ́ spiritual wà mẹ́ clearly àbí gidi tó yẹ pé tó bá ti lálàá pé wọ́n du ẹran lójú ran wọ́n du ẹdìẹ dọ́kẹ̀dì oyún bàjẹ́ eléyẹn yóò lọ fún rúkìá. Àbúbálá tẹ́nìkan báwọn lásìkò oyún wálẹ̀, àbúbálá tẹ́nìkan fọ́ tẹ̀ òun níkùn oyún bàjẹ́, àbúbálá tẹ́nìkan jágbe mọ́ oyún bàjẹ́, ẹlòmíì kọ́ kọ́ bá òun lójú ara oyún bàjẹ́. Gbogbo eléyìí aláma sírul khawatifu eléyìí rúkìá lẹ́lọ fún lọ́nà tó bá ṣẹ̀rí àwọn ọ̀nà míì bẹ kò bófin mu ní ká sọ èyí tó bófin mu ní ká lọ fún rúkìá tó yẹ lọ́nà àtó mọ̀ nípa rúkìá dáadáa. Ohun tọrọ ìwòlè ṣe down straight forward ẹtikẹ́tì ẹ̀sìn àfi ká mọ kí ni ìṣòro tó circumstances tó yí orí yẹn ṣe ń bàjẹ́ pọ̀. Èèyàn láàlè sọ pé kò sí nǹkan báyìí. Àwọn olómi máa ń sọ pé àwọn ní ẹ̀dà spam leakage àbí ẹ̀dà tó yẹ wọ́n lè pé ẹ̀dà òjẹ́ kó yún dúró ẹ̀rí pé mẹ́sìn ò gba ẹ̀dà gbọ́. Àwọn àjẹ́ mọ̀ pé ìgbàta ní ìdí kékeré ni nígbà tí yẹn ejaculate 60 million cells tó gbogbo ẹ̀ bá lọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ aládé tó bí ìká bá bímọ 16 million tó ní pọ́n tó lè di ọmọ nínú àtọ̀ ọkùnrin lọ́pàá kan náà tẹ́lómí ilé 60 million láwọn cells yẹn tẹ́sí tí gbogbo wọn bá fi lọ tó dọmọ papọ̀ aládé èèyàn ló bímọ mẹ́ta yìí tí wọ́n ń bàbá ọlọ́mọ ẹkú ewu ìbẹ́talẹ́bí tó pọ̀ nàbí jáde faransé yẹn kọ́ lọ bí 60 million ọlọ́run bá lọ́wọ́ tó ń ṣètò bẹ̀ta bá rí ẹnìkan pé ẹ̀dà yẹn ti pọ̀ jù wọ́n ń pè ẹ̀dà kan ní ẹ̀dà ìgúlẹ̀ ẹ̀dà ìnàró wà tó bá bó ìyàwó lásìkò tán tó bá ti dìde nàró yóò kàn ní kó bí sàwá sí abẹ́sọ̀kò kí ní ìtún ti dànù ilẹ̀ ìlànà mẹ́sìn sọ pé kò ní ẹ̀yà ní ìdìsí kọjá sọ̀rọ̀ bẹ̀ tó bá wọ́n sí ń gbà mí wọ́n mọ́ advice pé kóbìnrin lo bílò adẹ́ni tó ti experience àbá ti gbọ́rí wọ́n pẹ́ kóbìnrin lo bílò tọ́pọ̀ ẹ̀ bá fẹ́ bá lásìkò láti lè rẹ́sì ibẹ̀ yẹn sókè kí spam ó lè swim dé ibi tí egg wà tó yẹ ẹ́ ti padà bàbá náà bí nígbò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá wọ́n rí bẹ́yẹn àtẹ̀dà òró ni o àtẹ̀dà dùbúlẹ̀ ni o tó yẹ wọ́n pe ewé kan ní pandoro ewé pandoro àmọ́ ẹ lọ gẹ́ẹ̀tì ewé pandoro ẹ fi omi ògì white ṣe fóbìnrin tó ní ẹ̀dà wọ́n mọ̀ mú short cup láàárọ̀ lálẹ́ kó mú bẹ̀ fún 20 days ẹ̀dá ti lọ yányán bí ìzìnà bẹ̀t ẹni tó bá ní ọ́sà ò lè lò ó tó bá fi ń lò yóò make sure pé òun lo àwọn bọ́sà tó ní agbára torí yóò provoke ọ́sà ewé pandoro yìí
ẹja dàdó rẹ̀ àwọn kan tá a lè lò fún yẹn náà pọ̀ ẹ̀bẹ̀tẹ̀ ara dàdó rẹ̀. Wa alaikum salaam wa rahmatullah. Now, prostate cancer. Say prostate and prostate gland problem and prostate enlargement and prostate cancer. Which one are you talking about? Cancer. Allah sọ abẹ́ o. Eléyìí náà kún lù gan. Ẹni tí ò bá sì tí ì ní kò sá sọ́ránsì pé ò ní. Assurance kan tọ́lọ̀ ní kó hàn sí mi tó sì dá mi lójú téèyàn lè má fi ní any form of cancer ní kọ́ ọmọ jẹ black seed. Al-wiqaya khayrun min al-ilaj. Èso abat sauda yẹn confirm ní o beyond reasonable doubt. Ẹ máa jẹ́ jọ́sì wọn bá báyìí kí ọmọ kú jẹ everyday bí idhnillahi wa bi qudrati tó yẹ kò ní sí cancer tó ń fi parí ìṣẹ̀lẹ̀ ayé. Tọ́ba tí wá wà òun wọn ní ká sọ̀rọ̀ bá tí a bá ti ní prostate cancer àwọn nǹkan tó kọ́ máa ń ṣáájú tẹ́lẹ̀ prostate enlargement tó kọ́kọ́ wáyé kó tó wà cancerous nípa àmì wọn la máa ń fi mọ̀ ó lè mú kan ọ̀nù méjì eléyìí kí sábà ṣẹlẹ̀ àfíráfà àgbà tí a ti pé 40 years òun náà ni kó ṣe pé ọgọ́rọ̀ àwọn àgbàlagbà tí àwọn 80 60 70 káfíńtà ń bẹ lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà mo sọ fún yín kátítà ń bẹ lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà tí a bá ti ní prostate enlargement ó máa ń lead sí prostatectomy operation. Àmì tí a máa ń fi mọ̀ ní pé kẹ́yàn máa tọ̀ lemọ́ ọ̀kan náà mi rẹ̀ ní ẹ̀ ó ti lọ tọ̀tọ̀ kó tó jókòó mi tún ti dé báwo wá nítọ̀ mi ìwọ́n pẹ́ kọ́ lọ yẹ̀tọ̀ ṣúgà àbí ṣúgà ó lọ wo ṣúgà wọn ní ò ní ṣúgà àwọn pé kan wá bẹ́ẹ̀ kò kan wá bẹ́ẹ̀ o tó bá ti kọjá 40 years déédéé bẹ̀rẹ̀ inú kata lè lò tábà ti ní prostate enlargement tí olúwa ní máa ń dé kó gbọ́ dáadáa òun náà ni ewé tí wọ́n ń pè ní àgbógbó igun àwọn kan pè ní ogbó orí àkùkọ ó máa ń tẹ orí báyìí ó ní flower white báyìí ewé yẹn ẹ lọ wá tìbí tí wọn kì í tọ̀ sí ẹ tu ewé yẹn kẹsàn-án dáadáa ẹ wá lọ wá ginger atalẹ̀ funfun ẹ̀ta ẹ̀ títa ẹ̀yẹn ní kò sí powder ẹ gé sí ewé yẹn ẹ wá gún wọn papọ̀ nínú odó tó mọ́ ẹ kó sínú aṣọ ìṣẹ́gi aṣọ tó fi ń fóòdù yẹn kẹ fún omi ara ẹ̀ jáde ẹni tó ní prostate enlargement kọ́ máa mu 3 spoon láàárọ̀ 3 spoon lálẹ́ wàláhì láàrin tí olúwa bá fẹ́ yóò padà sẹ́yìn pẹ̀lú àṣì ọlọ́ ọdíjú rìbà eléyìí àbámadàkọ́ náà yóò gbọ́ wọ́n lẹ́ni tí ò bá ní só lè máa lò wẹ́n tó ń bá fẹ́ lò kó já síbì kan bí ọ̀sẹ̀ kan mo rò pé bẹ̀tẹ̀ tó bá ti ní síbí mẹ́ta ó ti gún papọ̀ pẹ̀lú jíjà ó ti extract omi ẹ̀ síbí mẹ́ta láàárọ̀ mẹ́ta lálẹ́ bó ti wù kí PSA yẹn kó tó PSA ó ti yé wa bó ti wù kó expand tó kò lè kọjá 21 days tó fi padà sínú ọ̀nà ìlú ńlá ó jẹ́ bó ti jẹ́ náà mo ń gba ìdáhùn tẹ mo ń bọ̀ ṣé wá rí tó bá ti wá wà cancerous ó ti di cancer inú nígbà míì ọ̀nà tá a mọ̀ bóyá ní prostate problem òun ni kó wá tọ́tì kó má tọ̀ ọmọ rí tọ̀tọ̀ ó débi tó ti tọ̀ tó bá gbé kí tọ̀ra ọmọ wá tírí àmì ni ó tó bá ti rí bí ọmọ ìyá mi tètè lọ sí ohun tí mo sọ yìí kó máa lò ó kò ní ìdíkò náwó o pé èmi gan lọ̀rọ̀ mi bá wí ó ti gbóògùn sálọ lò náà eléyà jẹ́ bó ti jẹ́ ṣé wá rí ìgbà míì ohun tá tó fún mọ̀ pé àti ní prostate cancer ọ̀rọ̀ wọ́n ti pàṣẹ kátítà fún ìtọ̀ yóò tún ní wánà àbí kó mọ̀ wá pẹ̀lú ẹ̀jẹ̀ tó yé àbí kó mọ̀ wá pẹ̀lú ọyún yóò bá mara wọn tàn ó dá àtọ̀sí ọlọ́gbẹ́gbẹ́ ni máa ń ṣe bẹ́ẹ̀ ẹni ẹlẹ́ni lọ lẹ́wọ̀ yẹn ẹ tètè jí ó lọ sí test kó lọ wó sí A-level rẹ̀ tó bá ti jẹ́ kó wà cancer stage 1 stage 2 gbogbo ẹni cancer tó wà ní stage 1 stage 2 pẹ̀lú ògbó ọlọ́run bí à ń fẹ́ràn jẹ́kọ́ ni yóò lọ tó bá ti wọ stage 3 ńlọ stage 4 stage 5 àti last stage ọmọ ìyá mi ọ̀rọ̀dọ̀ ọlọ́run ìsáfara léwu tó bá ti wá pọ̀ wá pẹ̀lú ní prostate cancer ṣé òpin ayé ni kìí sòpin ayé
nǹkan àkọ́kọ́ ni pé ẹkọ́ mọ̀ bá sọ̀rọ̀ kó ní ìtìmáàtì sọ́lọ̀ torí gbogbo ohun tó fẹ́ lò Ọlọ́run ló dá àwọn nǹkan yẹn tó máa ń bọ́lọ̀ ń fà á pẹ̀ ilé gbádùn tẹ́lẹ̀ pẹ̀ olú ẹ̀ ti gba ohun tí ó pa gbogbo ohun tó bá lò ní sọ láǹfààní ṣùgbọ́n tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run tó dá àwọn nǹkan yẹn pé pẹ̀lú ìwọ Ọlọ́run tó bá lo nǹkan báyìí ẹ̀wé sáwọ́sọ̀ ẹni náà ti gbọ́ pọ̀lọpọ̀ but method táwọn èèyàn fi ń lò ní wọn ò get àwọn tó sọ náà ó di igbó ni kò ṣe research kankan lórí ẹ̀ ìwé sáwọ́sọ̀ fún wọn ṣẹ́fún èyíkéyìí cancer wallahi tọ́lọ̀ bá fẹ́ ṣùgbọ́n àwọn èèyàn mọ́ bá wọn ṣe ń lò wọ́n kà máa ṣe wọ́n máa mú ti bẹ́ẹ̀ kọ́ la máa ń lo ìwé sáwọ́sọ̀ po ìwọ́n tó bá fẹ́ fi ìwé sáwọ́sọ̀ tọ́jú cancer any cancer ẹ lórí nẹ́tẹ̀ ẹ bá mẹ́ wọ́n sọ pé gbọ́ cancer bẹ̀ àwọn yóò tó bá ń lò àti òun lò ó padà kú náà ni kí ló wá ṣẹlẹ̀ sí rọ́ ni wọ́n pa gbogbo tó ló wà ní ewé yẹn sí òsì mẹ́rin ó wà mẹ́nà bẹ̀ kí ló ṣẹlẹ̀ fine ó tún wájú kó mọ̀ ní pé tó bá fẹ́ sọ ewé sáwọ́sọ̀ dìwòsàn fún ìkéyìí cancer tó yé wàá wọn ewé sáwọ́sọ̀ ẹ̀wọ̀n ni o yóò jẹ́ half of a kilogram sọmọ pé sáwọ́sọ̀ bẹ́ẹ̀ kójọ tí ó tó half a kilogram gbogbo àpàgílẹ̀ kó bí èèyàn ṣe wá pọ̀ tó yẹn omi 6 litre lẹ́fìsì ọ̀dàmílò ẹ̀nà inú mi dùn náà ó tún wà recorded ara àwọn èèyàn tó wà ní tó tí wọ́n mọ̀ gbọ́ tó fi sàǹfààní omi 6 litres of water lẹ́fìsì ẹ wá ṣe tó fi kú 3 litre ìbàyẹ̀ ló tó dó ẹ wá lò fún kátà báwo lè wọ́n máa lò síbí mẹ́wàá 100 mils láàárọ̀ 100 mils lọ́sàn 100 mils ní alẹ́ èyíkéyìí kánsà tẹ́fẹ́ tọ́jú àti breast ni o àti prostate ni o tó yẹ colon ni o èyíkéyìí kánsà ẹ tọ́jú rẹ̀ pẹ̀lú kìíní yẹn ẹ tún tọ́jú pẹ̀lú black seed tí mo sọ̀rọ̀ báyìí èyí tí àwọn afikun láti lè gbé lẹ́mí oníkẹ́ni ẹmọ gbàwé tójúmọ́ ẹ tó ní kánsà ẹ̀kọ́ mọ gbàwé everyday ẹ mọ̀ dí rẹ̀ àwẹ̀ tí ń gbà yá àwẹ̀ ìbádà kọ́ o àwẹ̀ ṣìfà ìwòsàn ní o ẹ rí pé nínú Ramadan tani kìí rù náà àdáwà náà mọ̀ rù nínú àwẹ̀ jẹ́mọ̀ ká tó fà torí pé oúnjẹ ta jẹ látàárọ̀ ara ti lò tán arọ́ wà bọ́ sí ibi fat ti ń bẹ lára wa yóò máa kọ̀ fat ẹ̀ yóò máa jẹ tó bá tún ti di lára ta jẹun mí yóò tún dá dúró tó bá tún di jọ́kẹ̀ yóò tún continue ló máa ń jẹ́ ká slender inú àwẹ̀ ṣe wá rí any fat tó bá wà lára àtèyí tó dánú ara àtèyí tí ò dá gbogbo ẹ̀ lára wa lè jẹ fat tí ó dẹ̀ dá ní cancer àwọn fẹ́ káàrọ̀ jẹ mo rò pé ti yé ẹ mọ̀ wá gbà ẹ̀ lójoojúmọ́ research kan gbé wá gbé àwọn kan ní cancer mẹ́wàá ní Japan wọ́n ní kó wọn gbà wẹ̀ ẹni títí ẹ pẹ́ tó fi lọ yányán lẹ́tẹ̀ after 4 years wọ́n gbà wẹ̀ 4 years òun náà ti kú skeleton o ṣùgbọ́n cancer rẹ̀ lọ yányán ó wá pẹ́ bẹ̀rẹ̀ sí jẹ oúnjẹ padà láti gé ní ogun rẹ̀ eléyìí jẹ́ àwọn ọ̀nà tí Ọlọ́run ní kó dájú nípa èyíkéyìí cancer nǹkan mẹ́ta ni mo sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ewé sáwásọ̀ àti method tàbísì tẹ́ bá ṣe mo ṣe sọ yẹn káì tẹ́ bá mú síbí kan ààrẹ yóò ṣẹ́gi ìbáyìí ó wà mọ́ mú síbí mẹ́wàá láàárọ̀ lọ́sàn lálẹ́ ẹlẹ́ẹ̀kejì abati sauda seed èyí máa jẹ́ bákan náà mo sọ́rí nǹkan kẹrin gbogbo ẹni tó bá ti ní cancer nù system of the body tó yé ó jìnà sí gbogbo táǹpẹ̀ ní carbohydrate gbogbo táǹpẹ̀ ní carbohydrate ni ó di ṣúgà kẹmọ̀ bẹ́ẹ̀ àmàlà ẹ̀bà sẹ̀mó fùfú iyán ráìsì wọ́n á bẹ̀rẹ̀ pé kí ló wá kù ó kú kó gbádùn ní pẹ̀lú òpó náà ọjọ́ bó ti yẹn eléyìí jẹ́ nípa ti kánsà ẹ mọ̀ kọ́rọ̀ tí mo sọ yìí ti kó kánsà jẹ́nẹ́rẹ́ mọ́tò yíyà sí ọ̀rọ̀ báwo láti mọ̀ pé 6 litre ti kú 3 litre inú mi dùn náà ẹ kọ́kọ́ da 3 litre sínú pot ẹ wá máàkì ẹ wá add another 3 litre mọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ṣe tí ó fi wá jiná tó fi kú bí tẹ máàkì ní àkọ́kọ́ ó ti clear ìlàjì stroke now yóò ẹ̀ndì ló dájú sí pẹ̀lú gbọ́nà àbákáì ìdádó pẹ̀lú gbọ́nà wọ́n ní ìlàjì stroke àìsàn rọpá rọsẹ̀
ó kọjá apá àtẹsẹ̀ ń rọ ẹnu gan a máa rọ ọpọlọ ọlọ́mọdé kò sí àti yóò nínú àwọn nǹkan tọ́lọ́ máa ń lò sábàbí tí òfin lè dọ́dọ̀ èèyàn lómi àgbọ̀ wà omi àgbọ̀ omi inú àgbọ̀ pàápàá ẹnikẹ́ni tó bá ti ní kan nù nǹkan méjì tí a bá ti wà hypertensive fọjọ́ tó ti pẹ́ mo fọlọ́mù bí ọ́ mo tún bí ọ ló fọlọ́mù ọmọ mi àgbọ̀ bí ìsọpọ̀ máa ń lògùn hypertension rẹ máa mọ́ mú mi àgbọ̀ bákan náà ẹnikẹ́ni tó bá ti ní kidney renal failure mọ́ mú mi àgbọ̀ torí pé nǹkan méjèèjì yìí súnmọ́ kí stroke tètè wọlé wá